Ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ̀yin ni mo fẹ́ bá wí o, kì í ṣe gbogbo Yorùbá o. Gbogbo ọmọ Yorùbá àtàtà nìkan ni mo fẹ́ bá wí. Mo fẹ́ ká jọ fojú sùnùkùn wò nínú àṣà àti ìṣe wa. Èwo lẹ rò wí pé ó yẹ ká ṣe amendment sí, èwo lẹ rò pé kò yẹ ká máa ṣe mọ́, èwo lẹ rò pé ó yẹ ká fi kún, èwo lẹ rò wí pé kò bá ìgbà mu mọ́, èwo lẹ rò pé ó yẹ ká yọ kúrò. Nínú àṣà àti ìṣe Yorùbá láti A to Z, nígbà tí gbogbo á fojú sùnùkùn wò, èwo ló sì dá ká máa tẹ̀síwájú nínú ẹ̀, èwo ni ò wúlò mọ́. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé ayé ìgbà kan òun náà fi èèyàn rúbọ. Nígbà tí àwọn èèyàn rí wípé kíní yìí kò dáa, wọ́n stop ẹ̀. Ìṣọwọ́ gbé eégún wa, ìṣọwọ́ sí àwọn orò wa, ìséde, kí àwọn èèyàn fẹ́ jáde ká séde, ká náà ti séde, kí ọba kú ká séde, kí ìjòyè kú ká séde. Ìṣọwọ́ ṣe gbogbo nǹkan wa nílẹ̀ Yorùbá. Èwo gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, wo lẹ rò wípé ó yẹ ká ti dáwọ́ ẹ̀ dúró? Ká máa nara wa tá bá ń ṣe eégún, ká máa léra wa. Kí ni nǹkan tí ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà wípé àwọn nǹkan báyìí à ń ṣe kò bójú mu mọ́. Àwọn nǹkan báyìí à ń ṣe ó dá ká sì máa ṣe. Àwọn nǹkan báyìí à ń ṣe a gbọ́dọ̀ ṣe amendment sí kíní yìí. Kí ni nǹkan náà? Ẹ má gbàgbé pé mo sọ wípé àwọn ọmọ Yorùbá àtàtà ni mo ń bá wí, kì í ṣe gbogbo Yorùbá. Ẹ jẹ́ ká gbọ́ opinion ẹ ní comment section. Ire o, èmi ni tí yín ní tòótọ́, Ọba Solomoni Àgbáyé wọn. Olúpẹpẹ Àjà.